eewo. Kíni eewo? Ewo kí ló yẹ tètè jọ ní ọkọ ẹbí ń pa ẹ̀mí gidigidi. Ìyá Fashola. Bàbá Fashola. Mo sì ń wo ọmọdé yìí rán. Ṣí. Òun ti fọwọ́ dáná. Bí ṣí bẹ̀rẹ̀ rèé o. Tí a fi ṣàpẹ́yàn ṣọ́ra bú sáwọn o. Jẹ́jẹ́ mi mo jókòó tí mo kọrin o. Dákun torí ìtọ́lẹ́dùmarè. Ṣé èmi mo pẹ́rẹ́ kóńgì ọwọ́ o kó o máa fi dáná? Ọmọ wa pé ìyá àgbà o, òǹdé o, wọ́n jí òun. Mo fi ọ̀rẹ́ ìdáná. Rẹ̀ ṣẹ́gi. Ó pé bọ́dẹ̀ fi igi ẹwà yìí náà dání kò lè fi dà. Ó ti rí àtẹ̀mí. Àgbàlagbà tó bá rẹ́ni dọ̀bálẹ̀ fún ìwà rẹ̀ lọ́dà o. Ọ̀rá gbà tí ó sì rẹ́ni dọ̀bálẹ̀ fún ìwà rẹ̀ náà ní ọ̀dà gbogbo ẹgbẹ̀gbẹ̀ yóò tó ọ gẹ́ ṣùgbọ́n wọ́n mi ò yẹ kọ́ ọmọ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni. Ọ̀wọ́ ìwọ́n ń tiẹ̀ kódà ọ̀gbọ́n tí wọ́n máa ń ní èèwọ̀ ń tọ̀wọ̀ ẹnìkan fi di ọwọ́ dáná bó rí ọwọ́ bó ṣe wà téèyàn bá fi ń dáná nulẹ̀ ìgbóná ni máa ń wọnú lé ìgbóná olóde kódà o kódà téèyàn bá fẹ́ fi jó nǹkan tó bá fẹ́ lo nǹkan tó jọ mọ́ ọwọ́ jíjó yóò tó fi epo káàrò báyìí ni torí wípé èèwọ̀ ń tọwọ̀ àìfi di ọwọ́ dáná má fi dáná o lọ́wọ́ wájú ọ̀gá mi. Aláǹjẹ́ tó ni ó kúre èmi ó kúre ń tèmi ṣé a rí méjì lọ̀rọ̀ àkàkọ́ náà ewì fẹ́mi pé àgbàtọ̀ bá rẹ́ni dọ̀bálẹ̀ fún ọmọ èké tó bá fẹ́ ṣòfò kọ́ mọ́ pọ́nlé yóò tẹ̀ láyé gbogbo àrùn kan ṣì mọ̀ ẹ̀kejì láti jẹ́ tán ìjọba ti ń kówó bí ètò ìlera kò ṣàmọ́nú ilé wa ìkẹ̀kẹ́ tó já àǹfààní rẹ̀ kí ló burú nù pẹ́tọ̀ bí ẹ bá ti gbọ́nà ní ẹ̀kẹ́ wẹ̀wẹ̀ bí ẹ bá ṣe àgbọ́nà tèyí tó lọ́n fẹ́ ran kiri sí tó fẹ́ ran sí ọ pẹ́tọ̀ dípò náà mú wọn gbọ́nà rẹ̀ gbógun ìjọba wálé. Ìyá Fashola ó dàgbà ní ọ̀dánú. Ọ̀dánú ìjọ tó ọba tó kú mi rú ẹ̀yún. Ẹ ṣe wo de. Ọ̀ká rẹ̀. Báwo ṣe ní gàrí? Gàrí ní ìlú ẹgbẹ́. Ọmọ ẹ̀gbọ́n ni. Fọgọ́ sí. Ìwọ fẹ́ Abẹ́ rẹ̀ fọgọ́ sí o.